ó máa fọ́hùn ayọ̀, ó máa fọ́hùn ayọ̀, ọlọ́run bàbá lọ́lá, ọlọ́run máa dáyé ṣe, ọlọ́run gbogbo ayé ó máa fọ́hùn ayọ̀ rẹ̀. Àpapọ̀ ọ̀rọ̀ jọ lórílẹ̀‐èdè Nàìjíríà, ìbáàjẹ́ ààrẹ o, ìbáàjẹ́ gómìnà, ìbáàjẹ́ olóṣèlú, ìbáàjẹ́ olówó kan náà ń fi ọ̀rọ̀ subsidy ni wọ́n fi ń yọ aráàlú lẹ́nu gẹ́gẹ́ bí àparò tí sàbá lórí ẹyin tí òye yóò sì fi sílẹ̀ lọ́jọ́ ayé rẹ̀, ìyẹn ni pé kò ní jèrè rẹ̀. Ọdún 2025 kò smile, kò rẹ́rìn rárá. ìyẹn náà kò ní kí lọ rẹ́rìn. Màá sọ ọ̀nà àbáyọ torí pé ọdún yẹn kún fún ọ̀pọ̀lọpọ̀ ìlú le làwọn èèyàn ń sọ báyìí. Ilé ètò bọ̀ lọ́dún tó ń bọ̀ ìlú máa le ju ti ọdún yìí lọ. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó ń gbá wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ káàbọ̀ sórí ìkànnì wa Papillon TV. Fún tọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ yìí pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ la máa ń lọ sí ọ̀dọ̀ bàbá wa wòlíì àgbáyé ni wòlíì torí àánú gbà. Kí ló tún gbé wa dọ́dọ̀ bàbá lónìí? Lórí ọ̀tun ọ̀rọ̀ ni o. Kí ló fẹ́ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà? Ṣé ẹ mọ̀ wípé oṣù ń parí báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí àti orílẹ̀‐èdè àgbáyé tá a fi wọnú orílẹ̀‐èdè Yorùbá Biafra ògbẹ́yìn, àní káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátápátá ni àsọtẹ́lẹ̀ tòní yìí ló dá lé lórí, àtàwọn ọ̀ṣẹ̀lẹ̀ tí bàbá yìí ti sọ ṣáájú, àwọn àmúṣẹ pé tó eléyìí tá a sọ tẹ́lẹ̀ tó ti wá sí ìmúṣẹ, eléyìí ni ó wàá mú kí gbogbo wa káwá kíyèsára pé tó tírú àwọn wòlíì báyìí bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní rí. Bákan náà ẹ ti mọ̀ wọ́n, a mọ̀ wípé bàbá yìí àwọn tún jẹ́ onímọ̀ ẹ̀rọ, onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì tí wọ́n máa ń lọ sójú òfurufú. Ẹ tún rẹ́ kọ̀ọ̀kan bẹ̀. Báwo ni ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì bó ṣe wọnú iṣẹ́ ìránṣẹ́? Gbogbo ẹ̀ ní bàbá ó tuntun palẹ̀. Ẹ wá láǹfààní àti pé bàbá lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn fún àdúrà àti ìrànlọ́wọ́ àdúrà. Ẹ wo, ẹ má jẹ́ ń gbà yín lásìkò. Àwọn olóye ó kíyèsára, ó máa dọwọ́ Sunday Adéyẹmọ Ìgbòho Ọ̀ṣà, ó dọwọ́ bàbá Bánjí Akíntóyè, ọ̀tá máa ń bẹ lẹ́yìn ìkùlé, ó máa dọwọ́ Tinubu, Ṣètìmá, nǹkan ká máa ṣẹlẹ̀ láàrin wọn. Ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin, ẹ̀yin tẹ́ ẹ bá léèyàn bẹ̀, ẹ máa múra bẹ̀ gudu, ẹ máa múra lẹ̀ gudugbẹ̀ fẹ́ já. Bàbá sọ gbogbo ẹnu tèmi kọ́lẹ̀ ti gbọ́, òun èé ṣe wòlíì o, ọmọ ọ̀dọ̀ wòlíì ni mí. Ẹ jẹ́ ń tara ṣàṣà dọ́dọ̀ bàbá ká máa tẹ̀síwájú nínú ètò wa. Bàbá ẹ kú dédé àsìkò yìí sà. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá jákèjádò àgbáńlá ayé. Àdúrà tí mo gbà ní ìwà láàyè Ọlọ́run àwọn ọmọ ogun kó wà pẹ̀lú gbogbo ojú àti gbogbo ọkàn tó ń tọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àmín Jésù. Ẹ ṣé. Bàbá ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rí, ó kọ́ tí wọ́n ń pè ní pé wòlíì tó rẹ̀ àánú gbà ní ṣókí, kí gbọ́lẹ̀ ti lórúkọ yìí? Ẹ ṣé, wòlíì tó ráàánú gbà, torí ọ̀pọ̀lọpọ̀ ń béèrè pé ṣé orúkọ tí wọ́n sọ ní gangan ni wòlíì tó ráàánú gbà? Àgbàlagbà nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run, nínú àwọn, mo sọ ní ètò kan tó kọjá, mo ní àǹfààní àtòrí ọ̀fẹ́ láti bá àwọn àgbààgbà ìránṣẹ́ Ọlọ́run lórílẹ̀‐èdè Nàìjíríà rìn tó tó di pé ìjìnlẹ̀ Ọlọ́run wá dé. Ìkànnì wọn ló wò mí pé tá a bá jọ lọ, tá a jọ ń gbàdúrà, tá a wà nínú igbó, tá a jọ ń gbàdúrà, bàbá nǹkan báyìí lolúwa dẹ̀ sọ, mo rí ìjìnlẹ̀ báyìí. Bàbá yẹn ló wá sọ pé wòlíì tó ráàánú gbà ní, torí pé gbogbo àwọn nǹkan tó o bá sọ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń rí bẹ́ẹ̀ ni bàbá yẹn ṣe sọ wípé wòlíì tó ráàánú. So látọdún yẹn orúkọ yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí rédíò lẹ́kọ̀ọ́, orúkọ yẹn ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ mí sí, wọn ní wòlíì tó ráàánú gbà. Ṣùgbọ́n orúkọ mi gangan Olúṣọlá Àlàbí lórúkọ tètè mi. Tó ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ ti gbọ́ ẹ̀, torí ẹ̀yin tẹ́ ń pè tẹ́ ń béèrè pé kí lorúkọ wọn gangan, mo ní wòlíì tó ráàánú gbà ni mo mọ bàbá yìí sí. Àmọ́ wọ́n ti dárúkọ wọn ní ìsìn pẹ̀lú àwọn ìdí ká má gbára wa lásìkò. Wọ́n ní Olúṣọlá Àlàbí náà lórúkọ tí àwọn ń jẹ́. Ibi yìí la máa bá wọlé. Bàbá lórí inú àwọn ètò tẹ́ ẹ ṣe sẹ́yìn, ẹ sọ àwọn ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá wípé ọ̀tá ṣe ń bọ̀ rẹpẹtẹ fún olóyè Sunday Igboho. Ká tó kó fálẹ̀ ìfàṣẹ, a rí olóyè Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tó tún padà lọ gbé olóyè Sunday Igboho lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ petition yìí. Ojú wo lẹ fi wò? Ẹ ṣe mọ̀ wípé ọ̀rọ̀ yìí náà ò tí ì pẹ́ tí mo nígbà tẹ́ ń sọ̀rọ̀ pé àwọn kan parọ́ kan mọ́ olóyè Sunday Igboho, òmíì tí tó ń bọ̀ láìpẹ́ yìí o,
bẹ́ẹ̀ni. so ogun sì ń bọ̀. Orin yẹn wípé ó ní kírísítẹ́nì má tì wá ìsinmi torí pé láàrin ọ̀tá ló wà, ó ní kó o máa ṣọ́ra. Ṣe rí ilé ẹjọ́ tán gbé olóyè Sunday Igboho, olóyè Sunday Igboho máa borí torí pé ọmọ Ọlọ́run ni yóò lékè. Ọmọ Ọlọ́run ló máa lékè. Ìmọ́lẹ̀ sì ní bó ṣe lè wù kí òkùnkùn ó pẹ́ tó, ìmọ́lẹ̀ máa tàn. So olóyè Sunday Igboho ṣe rí nínú àyídáyidá ayé ẹni kó fọkàn balẹ̀ pé ìmọ́lẹ̀ Ọlọ́run máa tàn. Olóyè Sunday Igboho yóò bó ṣe rẹ́jọ́ yẹn náà á kàn dàbí eré bí àwàdà ní kálukú wọn kàn tẹ̀ wọn á kàn mi ò rí nǹkan kan tó le lọ títí ńbẹ̀. Nǹkan tó wà ńbẹ̀ nìyẹn. Olóyè Sunday Igboho kó fọkàn balẹ̀ torí pé jagun mólú lọ́lọ́run fi ṣe. Ọ̀dà lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àwọn kan ti sọ tẹ́lẹ̀ pé àti rí nǹkan kan ṣé lóòótọ́ ni nípa ìpọ́njú òun kìíní yìí ṣé lóòótọ́ ni bàbá. Ṣe rí gbogbo ọmọ Nàìjíríà tó ń gbọ́ mi lọ́wọ́ jákèjádò àgbáńlá ayé ṣùgbọ́n pàápàá jùlọ àwọn tó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n wà. Ọdún 2025 kò smile. Kò rẹ́rìn rárá. Yẹn náà pè ní kí ló rẹ́rìn. Màá sọ ọ̀nà àbáyọ torí pé ọdún yẹn ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìlú le làwọn èèyàn ń sọ báyìí. Ilé tó bọ̀ lọ́dún tó ń bọ̀ ìlú máa le ju ti ọdún yìí lọ. Ṣé ń gbọ́ mi sà? Ó máa tọ́ọ̀fù ju tọdún yìí lọ torí pé kékeré ni tọdún 2024 ṣe tó ń bọ̀ 2025 because ẹ ráwọn ìjọba tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí kò sí plan kankan tó le, kò sí policy kankan tó lè mú ara dé ọmọ Nàìjíríà nínú policy tí wọ́n ṣe. Ẹ gbọ́ mi pé policy tíjọba Tinubu ṣe lọ́wọ́lọ́wọ́ kò sí ìkankan tó lè mú ara dé ọmọ aráàlú. Ó dàbí ká máa sọ long term policy ẹni tẹ́bi ń pa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ sọ wípé ókè o má wọ́rí òtílí la fẹ́ ṣe o. Ṣé ẹ mọ iye wákàtí tí ó fi jiná àtẹ̀tẹ̀bí ń pa pé ó yẹ ẹbú gàrí fún àwọn ẹ̀pìlẹ̀ ọ̀rọ̀ lẹ́sọ yìí pé òtílí. Ẹ kó kúlíkúlí sáwo ṣe mọ̀ pé yóò tètè jẹ yóò yò. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n wá lọ gbé òtílí kaná ẹ mọ iye wákàtí tán fi ń ṣe òtílí. Ó máa pẹ́. Ẹ̀wà òtílí wọn á tún máa pààrọ̀ omi ẹ̀. Bẹ́ẹ̀ ni ìjọba tá a wà yìí àkàwé tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Ṣé ẹ rí ọdún 2025 tí mo sọ pé ó máa tọ́ọ̀fù ọ̀nà àbáyọ wà torí pé tí Ọlọ́run bá fi nǹkan tó ń bọ̀ hàn èèyàn ó yẹ kéèyàn ó béèrè lọ́wọ́ Ọlọ́run pé Olúwa jọ̀ọ́ nítorí àwọn àyànfẹ́ kí ni ọ̀nà àbáyọ. Ṣé rí gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi pátápátá ó lè má ṣe gbogbo èèyàn o ṣùgbọ́n èèyàn tó bá ti gbàgbọ́ nínú ọ̀rọ̀ ẹni kó ṣe nǹkan yìí bó ṣe wá wò kí ọmọ Nàìjíríà pariwo pé ọdún ayé le tó ní ọdún 2025 ìwọ̀nba àwọn tó bá gbégbèsè yìí wọ́n kàn máa fi tí wọn gbọ́ ni wọn ò ní nípa àti ìpín bẹ̀. Àmín. Òun náà dẹ̀ ní pé ṣe rí gbogbo ẹnikẹ́ni tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ kí wọ́n lọ ra èso oríṣi méje àbí kí wọ́n ra oríṣi méjìlá either of the two kí wọ́n ra èso oríṣi méje different type of fruit that is 7 or 12 kí wọ́n fi gbàdúrà kó pọ̀ o ẹ wá fún gbogbo ènìyàn bóyá chọ́ọ̀chì ló máa gbé lọ o bóyá mọ́ṣáláṣí ló máa gbé lọ o bóyá àwọn ará àdúgbò ló máa fún o bóyá ó ń bára ló máa fún o ọ̀nà tó bá ti gbà rọ̀ ẹ́ lọ́rùn èso méje yìí kẹ́ ẹ lọ fún gbogbo èyí kẹ́ ẹ pín oríṣi méje ni omi sọ pé yọ méje ọsàn lè pọ̀ pineapple watermelon kó sáàjò oríṣi méje agbára ẹ̀ bá ká méjìlá bẹ́ẹ̀ náà ni ìbùkún yẹn ó ṣe tó ẹ fi ṣe ìtọrẹ àánú fún gbogbo ènìyàn èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà yóò ṣe o ìyẹn ni àkọ́kọ́ sẹ́rẹ́lẹ̀ kejì ni pé oṣù December before the end of December ẹ rí i pé ẹ ṣe oúnjẹ fún gbogbo ènìyàn ó wá kéré jù èèyàn 21 ẹ lè ṣe take away sí ọ̀nà 21 kẹ fún àwọn ènìyàn ìyẹn ni solution sí ebi àgàjàfọ́ mẹ́kẹ́ tó bọ̀ ní ọdún 2025 gbogbo ẹ̀dá tó bá ti ṣe bí Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ti ń bẹ wọn ò ní nípa ebi ò ní pa wọn kò dẹ̀ ní pa àwọn ọmọ wọn ìyẹn fún ọdún 2025. Sà ṣe rí nípa ti ọ̀rọ̀ Yorùbá Nation àti Biafra béèrè kan tẹ́ béèrè ní ọ̀sẹ̀ tó kọjá mo rí ìgbà tó kọjá mo sọ fún mi mo ní mi ò ní gba Yorùbá nímọ̀ràn kí wọ́n gbégbèsè àwọn Biafra torí pé wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ láàrin wa ilé ayé láti jọ pàdé ara wa bẹ́ẹ̀ni so bàbá kan náà dẹ̀kọ́ ló bí wa bẹ́ẹ̀ni àṣà wa ò jọra wọn kò bọ́ra wọn. Yorùbá láyé ìgbà ìwáṣẹ̀ ìwà ọmọlúwàbí ló wà lára Yorùbá ṣe rí ní oṣù December tó ń bọ̀ yìí mo sọ mo ní kí àwọn èèyàn kan gbàdúrà fún ilẹ̀ Ìgbò ṣe rí nǹkan tí Simon Ekpa tó fẹ́ declare Biafra ní December mi ò bá gbà wọ́n lámọ̀ràn
ọ̀ bóyá kí n sọ lédè òyìnbó kí wọ́n lè yọ ọbẹ̀ kí wọ́n fi tó wọn létí mi ò bá gbà wọ́n lámọ̀ràn pé kí wọ́n postpone ẹ̀ torí pé yóò mú kí tension wà ní ilẹ̀ Yíbò nínú oṣù kejìlá ó ṣeé ṣe lára àwọn IPOB leader tó jẹ́ tó súnmọ́ lórí wọn wọ́n máa pa lára wọn torí ìjọba máa kó àwọn ọmọ ogun lọ síbẹ̀ ìjọba ò ní fẹ́ nǹkan tó máa dàbí anarchy oṣù kejìlá yẹn léwu díẹ̀ ní east part of Nigeria so I will advise those people behind IPOB Biafra that they should either postpone the declaration that is coming in December this year to another time torí pé ìlú ò fararọ it will turn to another thing ọ̀pọ̀lọpọ̀ yóò dẹ̀ fi ẹ̀mí wọn lélẹ̀. Àmọ́ ọ̀gá wọn tí wọ́n tó ìjọba náà tì mọ́lé nǹkan. Ìjọba ò ní tí ì fi wọn à lè tí ì filẹ̀ ó sì máa wà ńbẹ̀ ẹjọ́ rẹ̀ bọ́n tún gbé lọ ilé ẹjọ́ báyìí wọ́n tó postpone ẹ̀ náà torí pé ìjọba ti mọ̀gbà tí wọ́n máa fi Nnamdi Kanu lẹ̀ wọ́n ti mọ̀gbà tán máa filẹ̀ tán bá fi sílẹ̀ ẹ̀sìn ìjọba ti mọ̀ pé ó sì máa fún ẹ Biafra lóòótọ́ ó lè declare pé òun ò ní dá sí mọ́ bọ́ ọ́n dájí ó sì máa ṣiṣẹ́ yẹn lọ so lọ́wọ́lọ́wọ́ ìjọba ò ní filẹ̀ wọ́n tún gbé lọ next court nísìn wọ́n á tún postpone ẹ̀ náà ni ìyẹn lórí ọ̀rọ̀ ti Biafra ṣe lórí ọ̀rọ̀ ti Yorùbá Nation ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń gbàdúrà ṣùgbọ́n ká túbọ̀ máa gbàdúrà ìgbésẹ̀ tí wọ́n ń gbé mo ṣe sọ pé lẹ́tà sí pọ̀ tán sì máa mú lọ bá United Kingdom àbí kí náà jẹ́ UK United Nation torí pé àwọn Yorùbá ní kokoko báyìí láàárọ̀ fadití wọ́n sì níbẹ̀ ni tó ń pè ẹ́ tí ò bá tí ì dákẹ́ tí wọ́n dẹ̀ ló ń gbàgbọ́ ya ìgbà tán bá máa pè ẹ́ pa etí ẹ̀ ó máa gbọ́rọ̀ àwọn náà mo bá ṣe so Yorùbá pọ̀ kò sí nǹkan tá a fẹ́ sọ ṣẹ́rí United Nations tiwọn they have limited power and or let me say they have no power òfin tó gbé United Nations ró kò pín orílẹ̀-èdè but they can influence. Nǹkan tá a wá náà fún nìyẹn pé bí àwọn ọlọ́run dájọ́ sọ pé náà tó wá pọ̀ àwọn ní pásítọ̀ tó ṣe control wedding níjọ́ yẹn náà. òun náà ló ti jẹ́ pé wọ́n sì máa kọ lẹ́tà sáwọn náà pé ẹ wá o à ń lọ ẹ jẹ́ kó di mímọ̀ fún yín o let it be known to United Nations let it be known to every world power in the world that Yoruba Nation is going so that tán bá gbégbèsè kò ní dàbí pé wọ́n á máa pè wọ́n ní terrorist group. bẹ́ẹ̀ni bí wọ́n ṣe ń pa àwọn IPOB wọ́n ń ṣe terrorist group bọ̀ wọ́n ń béèrè òmìnira wọn ṣùgbọ́n náà tìpátìkúkù tí wọ́n fi mú ni wọ́n ṣe ń pè wọ́n lórúkọ burúkú àwọn Yorùbá ní ẹ jẹ́ ká sọ ajá lórúkọ burúkú ká bàa lè pa. so lẹ́tà sì kù tá a sì máa mú lọ wọ́n sì máa lọ fún United Nations bí wọ́n dẹ̀ ṣe mú lọ gbogbo àwọn ọmọ Ọlọ́run kan máa gbàdúrà gẹ́gẹ́ bí àwọn ọmọ Ísírẹ́lì bí wọ́n ṣe kúrò ní ilẹ̀ Egypt wọ́ọ́rọ́wọ́ tí iye Fáráò fi ra iye àwọn tó ní Yorùbá Nation náà ò ní lọ Ọlọ́run máa ra wọ́n níyè. Àmín. bó ṣe jẹ́ nìyẹn. Ọlọ́run máa yẹra wọ́n níyè. bẹ́ẹ̀ni. ọ̀dà kò burú. Bàbá lórí ọ̀rọ̀ Yorùbá Nation náà la ṣì wà. àìkú mbẹ. láìpẹ́ yìí àwọn ọba alẹ̀ Yorùbá lọ ṣe mítìn pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀. àdẹ̀rí nǹkan kan tí wọ́n mú bọ̀ tó jẹ́ nǹkan ojúlówó àwọn ọmọ Yorùbá wá ń bínú wípé pàápàá jùlọ kí ni nǹkan tẹ́yin mọ̀ gẹ́gẹ́ bí wòlíì nípa tó ń ṣẹlẹ̀ sí ìdènà Yorùbá yìí gangan torí nígbà táwọn àwọn pípò yìí wà ní ààfin níṣẹ́ ní òyìnbó ni wọ́n ń sọ pẹ́ẹ́rẹ́pẹ́ ọba nìkan ló sọ Yorùbá ṣé lè yọ jẹ́ ìdènà sí ìlọsíwájú Yorùbá àbí báwo ojú wo lẹ́yìn fi wò ó. ṣe rí mo sọ ní kínní ṣe rí Bíbélì sọ wípé ó ní ilẹ̀kùn àṣeyọrí àti ilẹ̀kùn àìtàsé that is the book of 1 Corinthians 16. ó ní ilẹ̀kùn àṣeyọrí ti ṣí sílẹ̀ fún mi ó ní ilẹ̀kùn àìtàsé ó ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá ló wà lẹ́nu ọ̀nà. ṣe rí kí Yorùbá ó tó gbadé ọ̀rọ̀ wọn dàbí kí n fi Jésù Kristi ṣe sáǹpù torí pé gbà tí Jésù wáyé ó fẹ́ wá láti gbadé ni. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ọba Fáráò dìde ó ní pé kò ní ṣeé ṣe ó bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ wẹ́wẹ́ ṣe rí gbogbo àwọn ọba àìsòtítọ́ òun náà ló jẹ́ kí ìlú ó dà bó ṣe dà yìí tí gbogbo ọba ilẹ̀ Yorùbá bá fi ohùn kan ṣọ̀kan torí pé àwọn Yorùbá náà ní ohùn kan báyìí ni agbé máa ń ké ohùn kan náà làwòkó náà ń ké o ṣùgbọ́n dídẹrẹ́ ńkọ́ kókó rẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ different ló gba tiẹ̀ tí àwọn ọba Yorùbá ò bá ti fẹnu sopọ̀ òun ló fà á tí Yorùbá fi ń jìyà kò sí nǹkan tí president lè ṣe tí gbogbo ọba ilẹ̀ Yorùbá bá sọ pé ohun tá a fẹ́ ní this is our region let's control our resources táwọn ọba ilẹ̀ Ìgbò náà tí wọ́n fẹnu kò
ṣùgbọ́n gbà tí àwọn ọba bóyá gbogbo ọba tá a nílẹ̀ Yorùbá for example wọ́n jẹ́ 20 àwọn 15 nínú wọn wọ́n ti lọ gba change lábẹ́nú kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n ó yẹ kí wọ́n máa rò ó wípé ipò ọlá táwọn wà Ọlọ́run kò ná Ọlọ́run ní nǹkan kan láti lu ẹnikẹ́ni pa ọ̀pọ̀lọpọ̀ ọba Bíbélì wípé ó pa àwọn ọba olókìkí nítorí tí àánú rẹ̀ tó dúró láéláé Ọlọ́run á máa fi àánú lu ọba pa Ọlọ́run á máa fi àánú lu ààrẹ pa Ọlọ́run á máa fi àánú lu alágbára ayé pa bí èèyàn bá dúró tó ní òun báwo tóun ṣe lòdì torí pé Ọlọ́run ò fẹ́ omijé ojú tálákà bí àwọn ènìyàn bá ń sọ pé lùlé dó àwọn olórí ó ṣe ṣe káwọn mọ́mà pé lùlé àwọn ọmọ ṣùgbọ́n wọ́n ní etí ọba ń lé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ kí lè jọba lórí aráàlú fún tẹ̀yìn ò bá wá mọ̀ pé lu ọ̀hún ni tó kí gbogbo ọba kí wọ́n fi ìbẹ̀rù Ọlọ́run ṣe ìpàdé tí wọ́n ń ṣe kí wọ́n má dìtẹ̀ torí pé tí wọ́n bá dìtẹ̀ ọjọ́ náà ni wọ́n máa kàbùkù níwájú Ọlọ́run ọ̀gá ògo ìyẹn lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba kí wọ́n ó ṣòtítọ́ pẹ̀lú aráàlú kí wọ́n ó sì má gbẹ̀yìn bẹbọ jẹ́ kí wọ́n má gbẹ̀yìn bẹbọ jẹ́ so lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba. kí wọ́n má gbẹ̀yìn bẹbọ jẹ́ kí wọ́n má gbẹ̀yìn bẹbọ jẹ́ bẹ́ẹ̀ ni. ẹ̀ẹ́dẹ̀ ti sọ ṣáájú náà pé àwọn lẹ́tà sì kù tí olóyè sáyẹn lẹ́tà sì kù tí wọ́n ó fi ránṣẹ́ sí àwọn tó so wá pọ̀ wípé ọ̀yá ẹ máa nìṣó tó bàbá wa kún ohun ká tó máa tẹ̀síwájú nínú àwọn ìbéèrè lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó kù tó máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ fún wa ká tó bẹ̀rẹ̀ ètò ẹjá àjà síbí yìí torí pé ọ̀pọ̀ èèyàn ń pè pé ẹni ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì ni bàbá yìí onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì pé wọ́n fẹ́ lójú òfurufú ẹgbọ́n bàbá ṣé ìgbélẹ̀ fẹ́ lò ní àbájáfò torí a mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ti kú kò dẹ̀ ní ńgbọ́ wà láyé náà kò ní egbé kò nájàfò kan aeroplane ẹ fẹ́ wọ̀ lọ sí ojú ọ̀run ni ẹ ṣàlàyé díẹ̀ fún àwọn èèyàn nínú ilé. lẹ́sẹ̀ rí nípa ti ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì torí pé ti space exploration ẹ rí i pé ní gbogbo àgbáyé lónìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè yàtọ̀ sí Áfíríkà nìkan ni wọ́n ń gbìyànjú àti lọ sínú òfurufú àwọn Arab wọ́n ti sọ wípé in the next 100 years that's àwọn UAE àwọn fẹ́ lọ settle down sí another planet ìyẹn Mars torí pé ṣe rí nínú ìjìnlẹ̀ Ọlọ́run ayé tọ́lọ́run dá pọ̀ nínú ìjìnlẹ̀ tẹ̀mí ọjọ́ kan wà tá à ń gbàdúrà pẹ̀lú àwọn àgbààgbà aránṣẹ́ Ọlọ́run wọ́n á pe bàbá kan pé sà kì í ṣàwa èèyàn yìí nìkan lọ́lọ́run dá o bàbá yẹn ní pé kí ló rí wàá sọ fún ọmọ àwọn èèyàn míì wà tọ́lọ́run tó dá yàtọ̀ sáwa tá a pera wa ní human being other being tó jẹ́ pé Ọlọ́run tó dá wọ́n dẹ̀ yàtọ̀ sáwa yìí wọ́n á lọ wò ó Psalm 24 torí tá a bá wo ìjìnlẹ̀ tẹ̀mí tí ò bá yé wa ẹjá wo àwọn bíbélì tó fara jọ wọ́n á wo nínú bíbélì yìí pé ó ní ó lọ pé àwọn tí ń bẹ ní ilẹ̀ ó ní àwọn tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ àwọn kan sọ pé àwọn òkú ni ṣùgbọ́n òkú kọ́ ló bá sọ̀rọ̀ nínú ayé tí Ọlọ́run dá ayé kan la wà yìí ṣe rí ayé míì tó wà tó jẹ́ pé àwọn míì ẹ̀dá alàyè míì tó wà táwọn náà tó ń gbé bẹ̀ ṣùgbọ́n tá àwa mọ̀ nínú ìjìnlẹ̀ Ọlọ́run ni pé ṣé Jésù náà tó ń lọ sí ayé yẹn láti lọ kú fún wọn àbáyé tiwa nìkan ni Jésù ló kú fún àbí àwọn tó ń kú bí ni wọ́n ń lọ ṣẹ̀dálẹ̀ sọ́run àbáwọn tó kú ó tiẹ̀ yàtọ̀ àwọn tó kú bí ibi táwọn wà ọ̀tọ̀ torí pé nígbà tí nínú ìwé Matthew 28 Bíbélì nígbà tí ó ní wákàtí kẹsàn-án ọjọ́ ní òkùnkùn ṣúbolẹ̀ lẹ́yìn ìgbà tí aṣọ ìkélé tẹ́ḿpìlì tó fàya Bíbélì pé àwọn òkú nínú Kristi ó ní wọ́n jí wọ́n sì ń rí wọn ní ìgboro Jerusalem òkú wọ́n jí dìde wọ́n ń rí wọn ní ìgboro Jerusalem ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí wọn ò ń ṣòkú Ọlọ́run dá wọn bó ṣe dá wa wọ́n ń bímọ wọ́n ní economy wọ́n ní civilization wọ́n ní policy tiwọn nínú ìjìnlẹ̀ Ọlọ́run láti mọ eléyìí láti máa sọ fáwọn tó ń jẹ́ àgbààgbà ránṣẹ́ Ọlọ́run wọn ní ìjìnlẹ̀ ni pé ìjìnlẹ̀ lélẹ́yìí pé ó lágbára kó tọ́ ni àbájọ táwọn orin bóyá orin kérúbù àbórin ṣé ó ní bàbá tó dá ọ̀run méje àti ilẹ̀ méje pẹ̀lú ayé ló ṣe ẹ̀kẹ́dógún ìjìnlẹ̀ ní forúkọ rẹ̀ ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí i sí ni ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí i sí ni. ṣé fẹ́ gbọ́ mi sà bàbá ayé tí Ọlọ́run dá kọjá 15
ayé pọ̀ gidi gan ni tí Ọlọ́run dá, tí àwọn ẹ̀dá alààyè tí wọ́n sì ń gbé bẹ̀, ó dá onírúurú wọn, ó dá wọn, wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀, wọ́n pọ̀ lọ. Tí ẹ ráyé tá a wà yìí, heart òun ló kéré jù. Irú òṣùpá tá a sọ pé à ń lọ ń sìn pẹ̀lú rocket tí ẹ bá wà àwọn aeroplane, ẹ bá ń lọ bí eré London sí láàrin 6 hours sí Nàìjíríà, aeroplane yìí máa sá bí 900 km/h. Ṣùgbọ́n rocket tá à ń sọ yìí ó máa sá about 30,000 km/h. A dẹ̀ máa lo ọjọ́ mẹ́ta ká tó dé ní òṣùpá nínú rocket. Tó bá jẹ́ pé ayé míì tó náà wá jọ ayé tiwa tó ń pè ní Mars, òun láyé pupa, ìyẹn ó gbà wá ní ìrìn àjò oṣù 8 sí 7 sí 8 nínú òfurufú pẹ̀lú eré burúkú láì dúró. So ìgbésẹ̀ náà là ń gbé ló jẹ́ kí n máa kọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ló jẹ́ kí n lọ bẹ̀rẹ̀ Nigeria More Mission láti máa kọ́ àwọn ọmọ nípa ìmọ̀ sáyẹ́ǹsì. Ṣé ẹ fẹ́ gbọ́ ìjìnlẹ̀ kan sà? Bàbá. Tí ẹ bá ní ọmọ tí ẹ fẹ́ kó ṣe sáyẹ́ǹsì pẹ̀lú ìjìnlẹ̀ tọ́lọ́run fún mi, ó ní àwọn tá a máa sọ fọ́mọ yẹn tí Ọlọ́run ó dẹ̀ ṣe ọpọlọ rẹ̀ sí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì, torí pé àwa náà nígbà kan rí kì í ṣe pé a lọ kọ́ space níbì kankan. Ìjìnlẹ̀ tọ́lọ́run yọ̀ǹda ẹ̀ náà ló jẹ́ kémi náà máa lọ láti ilé ìwé kan sí ilé ìwé kejì láti máa kọ́ àwọn ọmọ nípa ìmọ̀ sáyẹ́ǹsì káàkiri àgbáyé. So bí ọ̀rọ̀ ti space bó ṣe jẹ́ nìyẹn sà. Àwọn tó nílò yín ní babalá yín, àwọn náà ò pè yín. Ọyọ ẹja wa lọ síbi iṣẹ́ wo òdòọlù ní gangan. Bàbá, gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ká tó bẹ̀rẹ̀, kí ni àwọn nǹkan tẹ́ ẹ ló máa ṣẹlẹ̀ gangan ní Amẹ́ríkà, London, títí lọ́wọ́ ilẹ̀ Israeli? Ṣe rí ní Israel, ṣe rí ìjà tó wà láàrin Israel, Palestine, Lebanon, ó sì máa jù bẹ́ẹ̀ lọ. Àwọn ọdún bíi mélòó tán ti ń jà. Bẹ́ẹ̀ ni, ṣé mọ̀ pé Iran náà ti dá sí báyìí. Ìjà yẹn kí àwọn èèyàn kó gbàdúrà dáadáa kó má di ìjà tó máa wà ní Middle East. Torí pé ṣe rí nígbà kan rí àwọn Arab nation 7 wọ́n ti kọjú ìjà sí Israel. Ìjà yẹn tó ti ń padà lọ síbẹ̀. Ìtàn ò dẹ̀ ní gbàgbé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láyé ìsìn. Bíbélì wípé bó ti wà látètèkọ́ṣe ó ló ń bẹ nísìnyí. Ìlànà olóyìnbó fi ní history will always repeat itself. Ó ń padà lọ síbẹ̀. Àwọn Arab nation wọ́n máa gather together láti gbógun ti orílẹ̀-èdè Israel. Ẹ máa gbọ́ àwọn missile. Ṣé mọ̀ pé Israel ní Iron Dome? Ṣùgbọ́n ilé tó tún ń bọ̀ yìí, Iron Dome yẹn ò ṣiṣẹ́ o. Ṣùgbọ́n àwọn missile ká wọlé sí orílẹ̀-èdè Israel. Ẹ máa gbọ́ nínú ìwé ìròyìn. So ìjà yẹn káwọn èèyàn gbàdúrà ní gbogbo ọmọ Ọlọ́run á lè gbàdúrà fún Israel kí ìjà yẹn kó má di nǹkan tí ó di ti Arab nation tí wọ́n máa gbógun ti orílẹ̀-èdè Israel. Ìyẹn nípa ti Israel. Ṣé nípa ti America election tó ń bọ̀, àwọn black, ṣe rí Donald Trump gangan kì í ṣe ọmọ Jésù. Ṣé ń gbọ́ mi sà? Donald Trump kì í ṣe ọmọ Jésù, bọ̀ nítorí ọ̀rọ̀ ìdìbò, nítorí ọ̀rọ̀ òṣèlú, ó ń gbé ẹ̀sìn Kristẹni lárugẹ. Bóyá kí n sọ lóyìnbó dáadáa kí n lè. Donald Trump does not belong to Jesus, but he propagates the gospel of Christ. Because of the election. Political gain ní gbogbo rẹ̀ sà. Ṣé rárá àwọn black people táwa láti, most especially from Ghana, from Nigeria and some other African countries. Ìdí tí àwọn black tí mo ṣe fẹ́ support Donald Trump ni pé because of immigration policy tí Donald Trump tó introduce. Kò sí orílẹ̀-èdè láyé tó jẹ́ pé kò ní policy tiwọn láti wọ̀lú wọn. Ṣé ń gbọ́ mi sà? So election yẹn advice lèmi máa fún gbogbo àwọn tó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà, they should think beyond immigration alone. Though ó máa kan gbogbo, ó kan onílé ó kàn àlejò. Torí ọ̀pọ̀lọpọ̀ Donald Trump àwọn tó ń gbógun tì kì í ṣe àwọn tó jẹ́ pé you enter the country legally. Illegal immigrant ni Donald Trump ló ń gbógun tì. Mi ò campaign fún Donald Trump, mi ò dẹ̀ campaign fún Kamala. People should think beyond and pray that whoever that is coming to rule America should favor them. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí kò ní gbógun tì wọ́n. So àdúrà yẹn lèmi máa sọ fún gbogbo àwọn orílẹ̀-èdè, àwọn ọmọ Áfíríkà tán wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ṣé rí Israel, Ukraine àti Russia, ogun wọn ò sì tí ì tán pátápátá síbẹ̀. Ṣebí nígbà kan rí this same Ukraine and Russia, they are one family, they are one country.
former USSR, but the war is not ending torí pé àwọn Ukraine wọ́n sì máa pa lára àwọn top officer Russia, and Russia will always retaliate. Recently now, Kim Jong-un, that is the president, the prime minister of North Korea, so is forming ally with Russia. So gbogbo àwọn ogun tó ń lọ káàkiri lágbàáyé yìí, tí Israel wà ń bẹ̀, tí Ukraine wà ń bẹ̀, àgbàdúrà kí ogun bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀, because the fear of many people is that it may lead to third world war. Yes. Pé ó lè di ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta, but I want to assure people that this is not a war. Third world war is not coming now. Third world war kò tí ì ṣẹlẹ̀. Mẹ́sẹ̀gì tí mo ní fáwọn èèyàn lórí àwọn èèyàn ni ẹ̀sà. Ilé ìtì lórí ọ̀rọ̀ àgbáyé àti orílẹ̀-èdè Ísírẹ́lì. Ẹ kú àtàárọ̀. Yes sir. Ìbáníká fi irú àmọ̀ràn wo lẹ fẹ́ tún padà wá ṣe fún àwọn ọmọ Nàìjíríà gangan? Ṣe rí àwọn akẹ́kẹ̀ẹ́ tó máa sọ̀rọ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ ká gbà nímọ̀ràn. Torí pé mo sọ wípé Bíbélì ti sọ pé ó ní ẹ sọ fún olódodo pé yóò dára fún un. Ẹ sọ fún ènìyàn ìkà pé kò ní dáa fún wọn. Èpè ló fún un. Òní Bíbélì ọ̀rọ̀ burúkú ni, àwọn ọ̀rọ̀ burúkú wà nínú Báíbù. Ẹ bá gbọ́ àwọn àyájọ́ mi tán bá ń sọ nínú Bíbélì, ẹ máa rò pé bóyá wọ́n ń pọ̀fọ̀ ni. Bóyá lè fẹ̀ náà ti lọ mú wá. Ó ní bí àparò bó ti ń ṣàbá lórí ẹyin tí ò yé alápáǹdẹ̀dẹ̀. Ṣé ẹ rí gbogbo ẹnikẹ́ni tó bá fi pákó ọrọ̀ jọ lórílẹ̀‐èdè Nàìjíríà, ìbáà jẹ́ ààrẹ o, ìbáà jẹ́ gómìnà, ìbáà jẹ́ olóṣèlú, ìbáà jẹ́ olówó kan, náà ń fi ọ̀rọ̀ subsidy ni wọ́n fi ń yọ aráàlú lẹ́nu. Gẹ́gẹ́ bí àparò ti ṣàbá lórí ẹyin tí ò yé, yóò sì fi sílẹ̀ lọ́jọ́ ayé rẹ̀, ìyẹn ni pé kò ní jèrè rẹ̀. Bẹ́ẹ̀ ni máa rí fún gbogbo wọn o. Ẹ sọ fún gbogbo alágbára orílẹ̀‐èdè Nàìjíríà ní kí wọ́n ronú pìwàdà, torí pé ìbínú Ọlọ́run ń bọ̀, ìdájọ́ Ọlọ́run ó ti kù sí dẹ̀dẹ̀, ìdájọ́ Ọlọ́run ti kù sí dẹ̀dẹ̀. Ó ní Ọlọ́run owú ni mí, ó lè mí ò bẹ́ẹ̀ ṣe bàbá wò lára ọmọ. Láti ìran kìíní dé ìran kẹrin. Bí ẹnìkan bá fi ipá kó ọrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà jẹ, bí ẹnìkan bá fi ipá ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára, àwa la lépo àdẹ̀répo lò. Nílẹ̀ bàbá wa yìí àrépo lò. Wọ́n á ní bí ọmọ kan tó kọ ó ní things ti wọ́n, everything ló wọ́n, gàrí tó jẹ́ locally made ó ti wọ́n. Kò sí nǹkan tó fà á ju policy lọ. Àwọn kan mọ̀ ní àwa ara wa lọ̀tá ara wa, sáwà la make policy ni. Tí policy bá wà mẹ́ pé if you steal Nigeria money you are going to die by hanging, ó máa send the wave burúkú sí gbogbo àwọn signal burúkú. Ẹ lọ́wọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sí Singapore. Bí ọ̀rọ̀ tí ẹ sọ náà ni irú ọ̀rọ̀ tí Ṣẹ́gun Ọbásanjọ́ sọ ní bí ọjọ́ mélòó sẹ́yìn pé òun kó owó kan, iye owó báyìí wà ńlẹ̀ kí wọ́n lọ trace ẹ̀ látọdún tóun ti kó mi àwọn olókòwò jẹ tóun fi sínú àpò owó ọmọ wá sí lápò ìjọba mọ́, kódà wọ́n ní kò kún wọ́n náírà. Kí wọ́n pe gbogbo àwọn tó ṣèjọba lẹ́yìn ẹ̀. Tẹ́ ẹ̀ bá lè pe Yar'Adua, ẹ pe Goodluck. Kọ́ wá jẹ́wọ́. Bàbá rọ màá sáré yà. A ti lè pe Yar'Adua náà á lọ kan gímọ́ sàbí ẹ̀. Nígbà tí Samuel kú nínú Bíbélì, Sọ́ọ̀lù tó lọ bá tó lọ ń pe òkú. Bẹ́ẹ̀ni. Ìyẹn ni Samuel fi fún Sọ́ọ̀lù lépè, ó ló faṣọ mi ya, ó là fa ìjọba rẹ̀ ya. Bẹ́ẹ̀ lọ́lọ́ máa fa gbogbo ìjọba kí ìjọba tó bá ń fi ara ní aráàlú lára lórílẹ̀‐èdè Nàìjíríà. Àmín. Kí wọ́n trace ẹ̀ kán pe Goodluck Jonathan, ẹ pé bàbá tó kó mẹ́ láìpẹ́ Muhammadu Buhari, ẹ béèrè lọ́wọ́ president wa tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́, ẹ set up panel tí ò ní gbàbọ̀dè kí wọ́n wà náà. Owó ayé digital age la wà, kì í ṣáà ṣe pé káàṣì ẹ lè gbé. Yàtọ̀ sí mínísítà Nàìjíríà kan gbà kan finance minister, àpò àyà ni ó fi chẹ́ẹ̀kì ìwó country sí. Ìjọ kan ló ní chẹ́ẹ̀kì bọ́ sómi. Lọ parí. Òdìdí chẹ́ẹ̀kì orílẹ̀-èdè. Ẹ mọ nǹkan tán ṣe fún òkú tí ẹ bọ̀. Wọ́n so mọ́ tírọ́ọ̀kì méjì ni wọ́n fà já ni. Àwọn ológun nìyẹn. Ó dà bàbá, ṣé ẹ lè rí nǹkan sọ lórí ọ̀rọ̀ Emefiele mi? Emefiele. Ṣe rí ọdún 2025 náà máa ṣèdájọ́ rẹ̀. 2025 ní ó tó bọ́ lóko rẹ̀. Wọ́n máa ṣèdájọ́. Ìdájọ́ kí ni? Ẹrú ìdájọ́ yóò kú ni àbí yóò. Ẹ̀yẹn la máa bẹ Ọlọ́run fún. Ẹni tó bá ṣẹ̀, mo ti sọ lẹ́ẹ̀kan pé ìdájọ́ Ọlọ́run ti dé nígbà tí 2023 January tó fi ayé ní gbogbo èèyàn lára tó lọ ra mọ́tò tó pọ̀. Ó wà lórí ipò lọ́wọ́lọ́wọ́, ó tún bá wa dupò. Ó wá fi owó wa jà wá lógun. Ìbínú Ọlọ́run ló dé o.
and the judgment of God will come upon him. Nígbà tí ẹnìkan nú bíbélì wọ́n lọ bá pé sáà ẹnìkan ó ní àgùntàn 100 ẹnìkan lẹ́yọ kan, àwọn àlejò wá dé, ó wá ní kán lọ mú àgùntàn ẹyin tó ní ẹyọ kan ó ní kán fi ṣàlejò fún ẹni tó 100 ní kí wọ́n fi ṣàlejò. Ọba ló yẹ kán parú ẹ̀dá bẹ́ẹ̀ ni o. Ó ní sáà ó lẹ́yìn ẹ̀yin ní o, Emefiele lábá wí o, ẹ̀yin gangan lọ́rọ̀ ẹ̀ ń kàn. Ọba bẹ́ẹ̀ bá sòótọ́ lórí ibi tẹ́ wà ẹ̀ ní dìde mọ́, you are going to die on this throne. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Emefiele ṣe rí. If Emefiele did not repent and tell people the truth about how he spent Nigeria money, he's going to die. That is the truth. Because Ọlọ́run ni o, ènìyàn kọ́. Lórí ọ̀pọ̀lọpọ̀ ti kú, a lè pè wọ́n padà wá sáyé mọ́. Wọ́n dẹ̀ ń sunkún lọ́nà ọ̀run níbi tán wà lọ́hùn. Ọlọ́run ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀, kẹ́ bó ṣe sọ́nù wí òwe. Ó ní ẹnikẹ́ni tó bá fa ó ní ẹ má fàyè ní tálákàrà torí pé Ọlọ́run ó gbèjà wọn jà. Ìjà Ọlọ́run ti dé. Ìdájọ́ Ọlọ́run ó ti dé. Ọ̀dà ẹ ṣeun ká máa fi lè kó di ẹ̀lẹ̀ ẹ fún àwọn ọmọ pàápàá àwọn ọmọ Yorùbá tó ti dúró látàárọ̀ tó ń wò yìí lámọ̀ràn tọ̀rọ̀ ayé ọ̀rọ̀ jíjẹ ti fẹ́ sún ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń ṣe náà gan èébú ni nígbà wọn ìrètí pípẹ́ a máa mú ọkàn ṣàárẹ̀ ẹ bá fún wọn ní àmọ̀ràn. Ṣe rí orin kan ni mo máa kọ fún gbogbo ọmọ Yorùbá. Ó máa fọ́hùn ayọ̀, ó máa fọ́hùn ayọ̀, Ọlọ́run bàbá lọ́lá, Ọlọ́run máa dáyé ṣe, Ọlọ́run gbogbo ayé ó máa fọ́hùn ayọ̀ rẹ̀. Nínú ayé gbogbo ẹni tó ń gbọ́ mi tó jẹ́ ọmọ Yorùbá àti ìwọ tó kì í ṣe ọmọ Yorùbá, gbogbo ẹ̀dá alààyè tó láǹfààní láti gbọ́ lọ́wọ́lọ́wọ́, ìmọ̀ràn ni o mo wá sọ di àdúrà. Ṣògo rẹ nínú ayé wọn ò yẹn gbogbo àwọn tó ń gbọ́ mi, ṣògo rẹ nínú ọkàn wọn. Ọlọ́run ẹ̀mí mímọ́, ìwọ ló ṣògo rẹ nínú ayé Joseph Babalọ́lá, ṣògo rẹ nínú ayé wọn ò bàbá. Ọlọ́run àánú yóò fọhùn ayọ̀ nínú ayé gbogbo ẹni tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Nígbà tí ìrètí pin fún opó Náínì orí Ọlọ́run wẹ́rẹ́, nígbà tí ẹni tí wọ́n pè tí wọ́n ti wò ó ní Ọlọ́run dákun ò bá sọ agbègbè mi di ńlá, Jábésì Ọlọ́run sì sọ di ọlọ́lá ju ìran rẹ̀ lọ. Mo gbàdúrà lórúkọ Jésù fún gbogbo etí gbogbo ọkàn tó wò mí tó gbọ́ mi, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì á sọ yín di ńlá. Ẹni tó ń ṣàìsàn lórúkọ Jésù Kristi ẹ gba àlàáfíà. Lórí Bíbélì wípé Ọlọ́run àlàáfíà ó ní yóò tẹ Sátánì mọ́lẹ̀ lábẹ́ àtẹ́lẹsẹ̀ wa ní kíákíá yìí lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe tó pẹ́. Ó ní àlàáfíà ni mo fi fún yín, kì í ṣe bí ayé ti fi fún ni. Bí ọkàn yín bá gbọgbẹ́ tẹ́lẹ̀ ẹ ní ayọ̀ ní ọkàn yín pé àlàáfíà Ọlọ́run ti dé. Ẹni tó ń wojú Ọlọ́run fún ọkọ, fún aya, fún ìwé ìgbélú, fún ohun gbogbo tí ṣe ire nínú ayé, torí pé ibikíbi tẹ́ ẹ bá fẹsẹ̀ yín tẹ̀ ó ní ibẹ̀ lòun ó gbà fún yín. Adẹ̀kọ́ nínú ìwé Sáàmù pé ti Olúwa ní ilẹ̀ ayé àti ẹ̀kún rẹ̀, Ọlọ́run yóò gba ilẹ̀ orílẹ̀-èdè tẹ́ wà fún yín. Lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì. Àmín àmín àmín. Tó ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú àtàárọ̀, ọ̀rọ̀ lẹ ti gbọ́ èyí látẹnu wòlíì torí àánú gbà tí gbogbo èèyàn wò sí Olúṣọlá, Prophet Olúṣọlá Àlàbí tí kéèké wòlíì torí àánú gbà.